فرد على كل مسلم. ẹ dákun torí Ọlọ́run ìfi bẹ́ẹ̀ morúkọ ni ẹ dákun mọ́ kí gbogbo ẹ̀yin bàbá wa. إجابته فرد. mo kí Maulana Sahibul Bayani wa Tibyani. إجابته فرد. bàbá rẹ̀ ò kàn mí. إجابته فرد. gbogbo ẹ̀ wá ń tuntun sí i bí yẹn bá wò láwa nínà yóò mọ̀ pé tuntun ni. إجابته فرد. bẹ́ẹ̀ bá ti rí àáfàá tí ń dá fún dáadáa kò bínú ọmọlẹ́yìn ni. إجابته bọ́ọ̀ bá ti ń bínú ọmọlẹ́yìn ó rí pásọ̀ rẹ̀ ó sì mọ pọ́n sí i ni. إجابته kí okú yìí máa gbé yà yín. فرد على كل مسلم. mo tàtàrà bàbá mi Sahibul Bayani wa Tibyani. mo kí o ní nǹkan ò ní. سلام عليكم. amiru wa antum amiruna wa nahnu juyushukum. سلام عليكم. kó bá a kà bá. سلام عليكم. mo ká àwọn àbejì àwọn àbejì. سلام عليكم. Maulana Sheikh Abdul Fattah aláníyàn dáadáa onínúure ọlọ́kàn rẹ̀ ẹ pẹ́ṣẹ́ wù. سلام عليكم. bí ó bá tún máa yàtọ̀ sí i yóò máa dání. سنة نبوية. bẹ́ẹ̀ bá yóò bó ń ṣe Ọlọ́run dáadáa oore tí ò fi ilẹ̀ sílé yóò sì dé bá a. سنة نبوية إجابته فرد على كل مسلم. ọlọ́járí bàbá pẹ́ o. إجابته فرد على كل مسلم. Maulana Sheikh Abdul Fattah Amiru mo bá yín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run púpọ̀. سلام عليكم. ó mo kí bàbá mi àgbáyé. سلام عليكم. Ọlọ́run má sábà wa ṣàlékún ìkẹ́ igẹ̀ fún bàbá wa àgbáyé. سلام عليكم. ẹ dákun ẹ bá ń sàmí dáadáa. سلام عليكم. gbogbo ẹni bá fẹ́ sọ pọ̀lọpọ̀ ọdún láyé kó yóò bọ́ ànábì lẹ́ẹ̀mẹ́ta kí n rí. سنة نبوية. eléyìí tá à ń ṣe yìí bàbá wa Bayani ti ń bí àwọn ọ̀tá nínú ni ká máa kójọ torí ànábì. صلى الله عليه وسلم. maqamu lada sidratil muntaha li ahmad la shakka lil mustafa maqamu watallahi malulusi ń bọ̀ èmi náà máa dùn ọ padà lù ú sí fáwa ilayhi shadidul quwa. على مقام لدى سدرة المنتهى لأحمد لا شك للمصطفى àfa aláya mo kí àfa aláya púpọ̀. قوة ما مثله Sheikh Al-Jalili فهو إليه شديد القوى. kéwúlérè mo kí púpọ̀. سدرة المنتهى ó ṣeun. لأحمد لا شك للمصطفى مقام وتالله ما مثله فأوحى إليه شديد القوى. àwọn ará bí wà ní kullu bid'atin dalala. مقام لدى سدرة المنتهى. kí la ń ṣe lóru òní tó tako ó ń ṣe Ọlọ́run tó tako ntí ń jẹ́ ìfẹ́ ó ń ṣe Ọlọ́run Ànábì wa Muhammadu. مقام لدى سدرة المنتهى. Maulana Sheikh ya bàbá wa Bayani ó ṣeun. لا حمد لا شك للمصطفى. wà ní dọ̀lẹ́l lẹ́nu wọn lèyí tá à ń ṣe yìí. مقام وتلا إمام مثله. wọ́n gbà pé ńgbà tí kéwù wọn tí ó tó nǹkan. فهو إليه شديد القوى. kalimatu dọ̀lẹ́l kalimatun dọ̀lẹ́lẹ̀.
مقلدا tẹ́ ẹ bá lọ wọnú alukurani dáadáa kì í ṣe kẹ́límà dọ̀làlà kì í ṣe gbogbo ẹ̀ ní máa tú àánú. سدرة المنتهى tufidu maani kathiratin. لا مدى لا شك للمصطفى mo fẹ́ máa wo bàbá mi sọ ibùl bayani wa tibuyani. مقام وتلا إمام مثله kẹ́límà dọ̀làlà tufidu maani kathira. فهو إليه شديد القوى tó o bá lọ wọnú alukurani dáadáa ó mọ̀ pé dọ̀làlà kì í ṣe gbogbo ìgbà ní máa tú àánú àánú. إن كلم الله fi ilmi lugha. إن كلم الله kì í ṣe gbogbo ìgbà ní tú àánú a máa tú alimasiya nígbà mi. إن كلم الله موسى لا kẹ́límà dọ̀làlà a máa tú alkhata wa nisyan. إن كلم الله موسى لا kẹ́límà dọ̀làlà a máa tú aligawayatu nígbà mi àánú gan fi ilmi lugha. شريف من الطور àbá ọmọdébí. يوم النداء kẹ́límà dọ̀làlà a máa tú azahabu kí nǹkan lọ máa yàn lọ́wọ́ nígbà mi. شريف من الطور يوم النداء kẹ́límà dọ̀làlà a máa tú alibutilanu nígbà mi kí nǹkan bàjẹ́ máa yàn lọ́wọ́ kẹ́límà dọ̀làlà a máa tú. شريف من الطور يوم النداء kẹ́límà dọ̀làlà a máa tú aligiyabu nígbà mi. ففي كهف أحمد قد فجرت ó dábàá ń lọ bí èyí tí ń sọ pé alikata wà nìsíyáni nínú alukuraani kéwú kíákíá. بسم الله الرحمن الرحيم وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم بارك الله فيك. ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا. kẹ́límà dọ̀làlà gbogbo ntí máa tú nínú alukuraani ọ̀pọ̀ tí èyí ṣe pé àánú nìkan ni àmàgbà tí kéwò yé wọn. ومن يعص الله ورسوله níbi tẹ́yìn bàbá wa tẹ́ jókòólẹ̀ sí lẹ́nìkan sọ pé ẹ̀ máa ń tẹ́ ń ṣe. ومن يعص الله ورسوله inú mi wá dùn lẹ́ẹ̀kan tí bàbá wa ádámà kílẹ̀ pé wọ́n ádámà thalithu. ومن يعص الله ورسوله bàbá wa ádámà wọ́n ń sọ fún wa wípé wọ́n ní àná lọ́rin ìjẹta lọ́rin làná lọ́rin fi dá. حياكم الله. àná lọ́rin lóní lọ́rin ló fi rí bó ti rí. wọ́n wá ní bó ní ọ̀la lọ́rin ti fẹ́ rí látara ń ta gbé lọ́wọ́ lónìí. ń wá ń sọ fún bàbá wa àti gbogbo àwa tá a jẹ́ ọmọ kéékèèké látẹ̀rí tèmi náà. ipe ń táwọn àtàná tí wọ́n dì mú lánàá o tó ní fi wá rí bó ti rí o bàbá ti dì í mú àfikọ́ lọ́wọ́ ó sànù wa lọ́la ni. ومن يعص الله ورسوله wàhálì wàsọ̀lì sílì wàsọ̀lì wàsọ̀lì وأنذر وبشر واستنير سر وزر ودم وجد وجد جدد وساعد أفيد وزد وهل وصل سل وصل وزن وصن مولانا البياني àwọn tàná ó àfàwà kéwùgbé mi mò kì í púpọ̀. wàhálì wàsọ̀lì sí. kẹsẹ̀ ilé wọlé là ní kí. wàsọ̀lì wàsí wàsọ̀. wàbáṣírí wàhálì wàstẹ̀mí sí wàsí wàdùn. àwọn tàná halili
wọ́n máa ṣe la ilaha illallah La ilaha illallah. la ilaha illallah tànáà ló di àwa lónìí. Wali wasalisil. wọ́n wí biqalbi khalis lillah. Àfáwẹ̀ Wali fún. wasalisil. la ilaha illallah tànáà ló di àwa lónìí. Ali- wọ́n wí pẹ̀lú bẹ̀rù Ọlọ́run. Wasalisil. wàsálísí wọn ò sì fi àsàlátù lẹ̀ àsàlátù ànábì wọn ò fi lẹ̀ wọn a máa ṣàsàlátù láàárọ̀ lọ́sàn-án lálẹ́ lóru. Sil wasali wazir wasun. òun ló di èrè gbogbo wa lónìí yìí. Wa anzir. àwọn tànà wàsálì wọn a máa kírun. Wasalisil. èèyàn mélòó ló ti ní kírun mọ́. Wasalisil. àfi mòlúdì nìkan ẹ wá ni wọn ò ní máa bú wa. Wasalisil. Sil wasali wazir wasun. ọjà san láwà ní ibú lásán níta àsìkò òrùn sì tó ò ní kírun. Sil wasali wazir wasun. ìwọ ni iṣẹ́ aṣọ rẹ yóò ṣe bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ ọkọ̀ṣẹ́ síbàdí ọkọ̀ sí gbogbo kùn. Sil wasali wazir wasun. olùsìsì ni ó yẹ kírun. Sil wasali wazir wasun. kí ni mòlúdì rọ́tò ń ṣe. Sil- wọ́n tẹ̀ kírun. Wasali mùnáfìkì mùnáfìkùn. wazir wasun. wọ́n sí àwọn àtàná máa dẹbí pọ̀ ìdẹ́bípọ̀ wọn ló ṣe àwa tó níkù ló ṣẹ́wà kalẹ̀. Sil wasali wazir wasun. wọ́n sí wọ́n sùn. Sil wasali wazir wasun. ntọ́jà ni ń jẹ lóhùn náà fi ṣe gbẹ̀gbẹ̀gbẹ̀. Wazir wa bashir. wà lọ́ba tó ṣe ọ́ tóhùn rẹ̀ ń ṣe kọ̀lìkọ̀lì gbogbo ìgbà inú rẹ̀ tí èdùn sóore ni. Wazir wa bashir. Wazir wa bashir. àwọn tànà wọn a máa sọ ẹnu wọn àwọn tànà a máa sọ ẹnu wọn kì í sọ sọkúsọ àfáà mi ti sọ ọ̀rọ̀ débi wípé bọ́mọ rẹ̀ bá dé lọ́la kò sí ní tí ó sọ mọ́. Wazir wa bashir. spíkà tá a mú lọ́wọ́ yìí àwọn tó bí wa náà mú lọ́wọ́ lánàá wọ́n fi sọ̀rọ̀ o. Anzir wa bashir. wọ́n sọ dáadáa ló fi kángun sọ́dọ̀ tiwa lónìí ẹ má jẹ́ káwa sọ̀sọ́kúsọ káwa náà lè rí ìfikalẹ̀ fáwọn ọmọ lọ́la. Wasani zur wa zur wa kum wa jidda wa jud. Jaddid. wàjídà wàjúd jadid wa sa'id àfìdí wa. àfa gàfárì wọn wò mí. Tawakkal wa tub. Wasiduk wa kabbir wa sum wa qim. alahala níta gbangba là ń ṣe yálà màláhù ní kọ̀rọ̀ munafiki là ń ṣe ń kọ̀rọ̀. Wa jidda wa jud. tó bá wá rí bẹ́ẹ̀ tó bá wá rí bẹ́ẹ̀ tó bá wá rí bẹ́ẹ̀ ẹ dákun torí Ọlọ́run gbogbo wa ẹ já wùwà tá a fi ṣẹ́kù lọ́la o. Wa jidda wa jud. Jaddid. ẹ já wùwà tá a fi ṣẹ́kù lọ́la o. Wasa'id khafin wazid. wá bá